níbo lèyàn fi parẹ́ lọ́ọ́ mọ́ pa wá rẹ́. Ìwọ tẹnubá nínú pàápàá ilé ẹ̀kọ́ ó tẹnubá wọn. Àbí ní ọdún lẹ́kọ̀ọ́ sí Markaz Agege ṣé ń wó iṣẹ́ táwọn àbáyẹ ṣe lẹ̀ kọjá kẹ́nìkó pò ń fẹ́ wo tó ti yé ẹ̀fín ọlọ́run ní wà máa láti náwó mí náà mẹ́lẹ̀ mi ṣe àwọn ọmọ wọn tí wọ́n fi lẹ̀ ọlá àbá wọn ó lò tí ó yẹ kalẹ̀ àwọn ọmọ láwà bí àwọn ọmọ wọn tí à ń wò lára ti ẹ̀san táwọn bàbá ń fi lẹ̀ àmọ́ wọn àjẹrìn ẹ̀ di ṣùgbọ́n àwọn òṣùlù gangan ọlá àbá wọn máa lò ọlọ́run àníyọ títí kò nú ọlá àbá wọn tí wọ́n lò kalẹ̀. Àbí pọ̀ ọfẹ́ ṣùgbọ́n ọfẹ́ yẹ kí lọ́fẹ́ yẹ. Ọlọ́run fàlà alákàbá mo fẹ́ kí wọ́n kàlù mo ń ṣe lè tẹ̀sí yíò mọ̀ fún yín ní sùúrù kú wọn náà gbogbo yín ni ẹ lọ jígìrì kẹ lọ wá ẹ̀ ń tẹ́ yé mo dá wà sílẹ̀ nìkan kọ́ o lánìyàn ẹ̀pọ̀ fẹ́ wà tó kàkú yín dálẹ̀ ẹ dálẹ̀ nítorí pé ẹ fẹ́ fi yé kíni ni kí wọ́n fẹ́ máa lo kéwò má dára ẹ̀pọ̀ fẹ́ máa lọ fẹ́ wọ́n náà tó ń gbà gbàgbé kí ó ti mo ké olórí yẹn yìí o ẹ bá lọ́wọ́ sí àwọn èèyàn ń gbòòrò àlọ́ ajá náà sí ọjọ́ kíni kọjọ́ ń wá sí ọ̀tọ̀ níbi ajá náà sì ń lọ ọ̀tọ̀ níbi wá sí kíni ajá náà sì ń jẹ fìdáwù ó ń wá sí ọ̀jẹ̀ fìdáwù lẹ́yìn ní ìjọra wọn ajá náà sì ń hàn tù ó ń wá sí ọ̀hàn tù dá mi lóhùn ẹ̀ ń sọra wọn kiri nígbà tí mùsù àti kíní ń ṣeré eku bẹ́ẹ̀ lọ́rọ̀ àbáàdà gbòòrò ní ṣe ìpàláì eléyìí tó jókòó tì í olóògùn ayé àtọ̀run ni a máa ṣoògùn kódà ó ní mẹ́ẹ̀ẹ́dínlógún lé tí ń dáfà ìgbìyànjú wo ló ń kálukú ṣe fáwọn tó súnmọ́ ń kálukú kí wọ́n yé ìmọ̀ lọ́gànù tá a ti fòrò bẹ́ẹ̀ lónìí tílẹ̀ mẹ́rin rẹ̀ mẹ́ta ti fi mẹ́ta ti yè tá a ti wọlé wọn lọ pé ẹja ń lọ báyìí kí n lọ báyìí kí n lọ bálágbájá kí n ṣe tó ti yé nìsín lẹ́yìn oúnjẹ kálukú sáwà bí ó ti jẹun àbí ọlọ́run ní díẹ̀ ló wúkú wà níbi òṣè kíni sallallahu alaihi wasallam ńlá mo yóò mìnú bí a sálẹ̀ àdé sí àṣà wọ́n lè bá àṣà gbà kúrò nìyẹn ojú ànábì rí o ní wọ́n fi yọ́ lẹ́yìn ọ̀kan olùkà yọ́ lè mọ̀nà fà lẹ́yìn ọ̀kan yọ Mọ̀láyà sọ́lé wásàlé mọ́ aláàbì kàkàìrè alékèkò lè